ẹnìkan tí. ìtẹ́lọ́rùn pẹ̀lú ààyò ọkàn àwọn ẹ̀dá kan ní ara bàbá ìwà ní. Ibi ẹnìkan tí ń kú lẹ́nìkan yí. ẹ̀dá tí ò bá ní ìtẹ́lọ́rùn. tí ń jí lẹ́nìkan. ẹ̀dá tí ò bá ní ìtẹ́lọ́rùn irúfẹ́ àwọn ẹ̀dá báyìí wọ́n á fẹ́ kí gbogbo nǹkan máa jẹ́ títí tàwọn. Ibi ẹnìkan tí ń ṣòwò olóhùn rere owó náà lẹ́. wọ́n sì máa fẹ́ kó ṣàjẹ́ àwọn nìkan. tí ń rí ṣe ọ̀rọ̀ Ọlọ́run. irú ẹ̀dá báyìí àfẹ̀mí ní gbogbo nǹkan tiẹ̀. Orúkọ tó burú láyé mẹ́sàn-án wà láwùrá lóyìn. àwọn àgbàlagbà tí wọ́n bá ti rúrúfẹ́ ìwà báyìí lára ọmọdé. Orúkọ tó burú láyé mẹ́sàn-án wà láwùrá. wọ́n á máa ṣe akitiyan àti kán máa múra gidigidi láti gbà á lọ́wọ́ irúfẹ́ ọmọdé báyìí ni. Tó burú láyé mẹ́sàn-án wà láwùrá lóyìn kúrò lórí ìyàwó. torí tírú ọmọ báyìí bá di àgbàlagbà. tó bá di àgbàlagbà pẹ̀lú ìwà yìí. Sáàtì àyọ̀bá. tí ìwà yìí bá ti jingírin mọ́ ọ lára. Sábúrú kò nílé wa bá àpadà sábúrú kò ní. irúfẹ́ ọmọ báyìí ní máa ń di àgbàlagbà olójú kòkòrò. Àpadà sáyidà kò ní yá. àbí kó di àgbàlagbà aláìnítẹ́lọ́rùn. Sáàtì àyọ̀. irú ọmọdé báyìí ní máa ń di àgbàlagbà aláìlójútì. Ẹ̀dá ò lè ṣe. aláwọ̀ bọ́tìnì kákí ọlọ́run ọba Elédùmarè. Ewu wa ó ká. Ní òde tọmọ ẹ̀dá lọ́rùn. Èèyàn bá rí ẹ lọ́nà tí ń pè gan. Máa pẹ̀ wò. Ọba alágbára máa rọrùn. Àdínní má sáré. Amúnilámùtọ́. Alábàlá. akí ọlọ́run ọba Elédùmarè. Àwọn ní bá ní ṣe. ọba lánàá. Ọgbọ́n. ọba lónìí. ọba lọ́jọ́ gbogbo. Agbọ́nilágbọ̀yé. akí ọlọ́run ọba ọ̀kan ṣoṣo. Kọjá ojú. Agbọ́kọjá etí. Amọ́kọjá kọjá. Ọba tó ga tí. ọlọ́run ọba tó ní ohun tí gbogbo ẹ̀dá ò ní lẹ̀ wá ń kí lórí ètò lọ́jọ́ tòní o. Àwọn àbàtà ríbi tí o. Òkè tó jókè lọ. akí ọlọ́run ọba tó ní àforíjì tó pọ̀ lọ́dọ̀. Wọ́n tún fẹ́ràn ti bí o. ọba tó ní àforíjì tó ga jù lọ́dọ̀. Ọlọ́run pé tálíkà ń pè àbètìlú jára bí ẹjẹrẹ. akí ọlọ́run ọba tó ti ṣe ìlérí pé wọn ò ní í ṣègbè lẹ́yìn alábòsí. Àlẹ́ ìbọn ọ̀pọ̀ agbanilágbàtọ̀ àwòrán-láwòtọ̀. mo sọ ń jẹjọ. Yẹtọ̀ ọba tó sọ yẹ̀yẹ́. ọ̀rọ̀ tí mo sọ ń jẹjọ yẹn ròyìn pọ̀ lórí ẹ̀. Ìmọ́lẹ̀ tó ju mọ́lẹ̀ lọ́wọ́ yọ̀rọ̀gán. Àrí ibi ti rábátá. ẹ̀yin ò mọ̀ pé ọlọ́run ọba gangan lọ̀rọ̀. Òkè tó kẹ́lẹ́. ọ̀rọ̀ sì ti wà Lọ́ba lọ. kó tó di pérò àwa yìí dáyé. Lọ́wọ́ ń pè é. Ọlọ́run ń pè é. Tálíkà ń pè é. nígbà táwọn ọba ní síláyé mọ́ ọ̀rọ̀ ó máa bẹ̀. Bàbá òjòrò ṣe gbámọ́. Òpìrìkìtì àjíkọjọ ìkúùdà. ọlọ́run ọba lọ̀rọ̀ náà. Àwòrán-láwòtọ̀. Akẹ́niláṣẹ́tọ̀. Àìkẹ́niláyẹ̀tọ̀. Ọba tó sọ yẹ̀yẹ́ mi dayẹyẹ. Ọba fúnni má sì lè kú. Ìmọ́lẹ̀ tó ju mọ́lẹ̀. ọlọ́run ọba Elédùmarè ló ní àṣẹ tí ọ̀rọ̀ fi ń jẹ́ ọ̀rọ̀. Sáré. ọlọ́run ọba Elédùmarè ló ní àṣẹ tí ọ̀rọ̀ fi ń ṣẹ tó fi ń ṣẹ. Ṣé akọni. ṣé ẹ̀yin rò pé ọ̀rọ̀ kan ń dédé ṣẹ ni. Afúnni. ó ní tí bí ọ̀rọ̀ tọ́rọ̀ fi ń ṣẹ. Yé afẹ́nigbéni ro. Àríkọjá ojú. ọlọ́run ọba ló ní agbára yẹn o. Amákọ̀ọ́gá kọ̀ọ̀gá. Ọba tó ga tí ó pín. Apanitúnijì. Agbókọjá ògbó. Ibi tí rábátá o. Ará àbátá. ọlọ́run ọba ní bá a bá ṣe òun bá a bá bẹ òun wọ́n ṣàforíjì tó pọ̀. Tó jọba lọ. Ọdún. àmọ́ ńgbà tó o ṣẹ lọ́hun tó jẹ́ ẹ̀dá ẹgbẹ́ rẹ ló ṣe ń kọ́ o. Tálíkà ń pè é. ó ṣe wá jẹ́ ọlọ́run ló máa wá aláforíjì ní ìhà bẹ̀ wọ́n. Báwo òpìrìkìtì àjíkọjọ ìkúùdà. ó lè ṣàbòsí ẹ̀dá kan kó o máa retí kọ́lọ́hun ó foríjì ọ́. Akẹ́niláṣẹ́tọ̀. Àìkẹ́niláyẹ̀. mo sọ ń jẹjọ pé ó wá ẹ̀dá yẹn lọ láláforíjì ni. Ìmọ́lẹ̀ tó ju mọ́lẹ̀ lọ́wọ́ yọ̀rọ̀gán. Àrí ibi tí rábátá o. Ará àbátá ríbi tí o. Òkè tó jókè lọ. Òkè tó kẹ́niláyà. Ọba tó jọba lọ. Ọdún fẹ́ràn ti bí o.
ọ̀pọ̀lọpọ̀ gbà àbòsí ní máa ń fa gbọ́n mi sí omi òtó. Ìjà tẹ́ẹ̀rín ti ń wáyé láàrin ẹni méjì yẹn àbòsí ní máa ń fà á. Ẹ tíjà wá di rọ́ńtó. Tí agbára àti parí ẹ̀ á wá di pọ̀. A máa wá ṣe àwọn àgbàlagbà tó yẹ kó parí ọ̀rọ̀ yìí, a máa ṣe wọ́n ní kàyéfì. Ipe àbọ̀rọ̀ kékeré yìí kọ́ ni. Ó ṣe wádìí tó lágbára táàrí sọ yìí. Àríkọjá ojú, agbọ́kọjá etí, amákọjá kankan, ọba tó ga tí òpin, apanitúnìjí. Ẹ̀yin ò mọ̀ pé Ọlọ́run ti fìjà fún yín ní pé kẹ́ máa jàjà yín nìṣó. Kẹ̀tọ́jọ́kẹ̀ lọ. Bó o bá jẹ́ ẹni tó lóye. Tó jọba. Ṣé bó yẹ kó o tètè mọ̀ pé Ọlọ́run kọ́ ló dọ̀kù tó máa bẹ̀. Ọlọ́run pé. Tètè lọ ṣàtúnṣe níbi tó o ti ṣẹ̀yìn. Ẹni tó ṣàbòsí ẹ̀ ló wà lọ lálàá. Òbìrìkítà ajígbẹ́jọ́ ìkúùdà, ọba àlẹ́ ibà, ọba agbẹ́nilágbàtọ̀, awoniláwọ̀tọ̀, akẹ́niláṣẹ́tọ̀, ajẹ́niláyẹ̀tọ̀, ọba tó sọ yẹ̀yẹ́ mi dayẹyẹ, ọba fúnni mọ́sílẹ̀kùn, ìmọ́lẹ̀ tó jù mọ́lẹ̀ lọ́wọ́ yọ̀rọ̀dọ́. Arìbìtì rábátá o, arábàtà ríbìtì o, òkè tó jókè lọ, òkè tó kaliláyà, ọba tó jọba lọ, ọtúnfọ̀rọ̀ ti bi òkè, olówó ń pè, ọlọ́rọ̀ ń pè, tẹ́lẹ̀gà ń pè. Abẹ́yìn ò rí ni bí adájọ́ yìí ṣe ṣàbòsí. Òbìrìkítà ajígbẹ́jọ́. Ẹ̀yin ò gbọ́tún adájọ́ yẹn ni. Ọba agbẹ́nilágbàtọ̀. Tó ń gbé ẹ̀bí fún aláre. Tó ń gbé ààrẹ fún ẹlẹ́bi. Yẹ̀yẹ́ mi dayẹyẹ, ọba fúnni mọ́. Aláìmọ̀dé ń pariwo pé òun ò mọ̀ kankan, òun ò mọ̀wọ́, òun ò mẹ́sẹ̀. Ẹ sì ní dandan àfi kó jẹ̀bi ẹlẹ́bi. Ẹni kó jẹ̀bi ẹlẹ́bi. Báni ṣe akọ́nilá. Ṣé bẹ́ẹ̀ ti rán lẹ́wọ̀n? Ẹni ó lọ ṣẹ̀wọ̀n. Agbọ́nilágbọ̀yé. Ó ti lọ ṣẹ̀ ẹ́. Ó sì ń pariwo pórí òun ò ṣe é yàn jẹ. Agbọ́kọjá etí. Orí ò sì ṣe é yàn jẹ lóòótọ́. Ọba tó ga. Àwọn orí kan ń bẹ wọn ò ṣe é fìyà jẹ. Ẹ lè fìyà jẹ wọn kí wọ́n mú jẹ. Ẹ lè ṣàbòsí sí wọn kẹ́ ẹ mú jẹ. Òkè tó kaliláyà, ọba tó jọba lọ. Ìgbà tẹ wọ́n rán lẹ́wọ̀n nǹkan o. Bẹ́ẹ̀ ni kó máa lọ jìyà ẹ̀ṣẹ̀ àmọ̀dé. Ó ti lọ ẹ̀wọ̀n. Abẹ́yìn ò rí ibi tọ́lọ́run báyọ̀ sí adájọ́ yẹn ni. Ẹ wo ibi tọ́lọ́run ti báyọ̀ sí. Ọlọ́run tí máa ń fọwọ́ lẹ́rán máa ń wòṣe ẹ̀dá. Ṣe bí jẹ́jẹ́ ni ọmọ rẹ̀ wà nílé. Ọmọ rẹ̀ wà nílé oníkó òun wá lọ́dún délé ni. Ó wá gbọ́rọ̀ pé nǹkan kan balẹ̀ gùn sínú kọ́mpáǹdì. Ẹ kò yé ọmọ adájọ́ sí pé wàhálà ló ń bọ̀. Bó ṣe wá bọ́ta pé èwo ló tún jábọ́ sínú kọ́mpáǹdì yìí. Òbìrìkítà ajígbẹ́. Ẹni tó jábọ́ síbẹ̀ ti gbẹ̀kùn léfò. Ọba agbẹ́nilágbàtọ̀. Ìbọn ló bá ń bẹ̀. Akẹ́niláṣẹ́tọ̀. Ibi tí ọmọ adájọ́ ti mú bọn lọ́wọ́ pé irú kí leléyìí ta ló nìbọn. Ìmọ́lẹ̀ tó. Àwọn IGP squad ló fò sórí fẹ́ǹsì tán ní you are under arrest. Aṣọ tí ọmọ adájọ́ wọ̀ àtàṣọ ọmọ tí wọ́n lé yìí Prada náà jọ wọ̀. Abẹ́ ẹ̀rí bọ́lá ń ṣe ń ṣiṣẹ́. Prada white tó wọ̀ yẹn náà lọ́mọ tó fò fẹ́ǹsì sínú ilé adájọ́ yẹn tó wọ̀ tó fò jáde. Àwọn ọlọ́pàá tí wọ́n mú tí wọ́n sọ pé ọmọ adájọ́ wà under arrest. Wọ́n sọ pé àwọn ní fídíò lọ́wọ́. Lóòótọ́ ààrẹ ni àròjọ ẹni tó wà nínú fídíò. Àmọ́ aṣọ tó wọ̀ yìí náà ló wà lọ́rùn ọ̀daràn tó fò lọ. Òkè tó kaliláyà. IG sì ní òun ní interest nínú kéèsì yẹn. Pé kéèsì yẹn ò ní lè dúró state yẹn. Àfi kẹ́ ẹ máa gbé kéèsì bọ̀ l'Ábùjá. Ẹ rí wàhálà. Orí omi ò ṣe é yàn jẹ. Orí ọmọ yẹn ò ṣe é yàn jẹ. Ọba dákẹ́dájọ́ nìyẹn o. Ọlọ́run ọba ti dé. Àfi kọ́mọ rẹ̀ ó ṣẹ̀wọ̀n. Adájọ́ èké. Adájọ́ tí máa ń gbowó tó máa fi ń gbé ẹ̀bí fáláre. Bó bá ṣẹ̀yìn náà ni. Ọmọ yìí ó ṣẹ̀wọ̀n. Kaliláyà, ọba tó jọba lọ, ọtúnfọ̀rọ̀ ti bi òkè, olówó ń pè, ọlọ́rọ̀ ń pè, tẹ́lẹ̀gà ń pè, àbítìlújára bí ajẹrẹ, ọgbàmùgbàmù jòrò ní gbàmù, òbìrìkítà ajígbẹ́jọ́ ikú. Ibi ọ̀rẹ́ lamọ èyí méjèèjì sí. Ṣe ló jẹ́ pé àbòsí ọ̀rẹ́ rẹ ni wọ́n wá ń ṣe kiri. Ṣé o mọ̀ pé bọ́n bá dọ̀rẹ́ rẹ wọn ní gbéṣẹ́ fún ọ? Wọ́n ti mọ̀ pé iṣẹ́ tán máa ń gbé fún ẹ yìí ṣe bọ̀rọ̀. Àfikún lọ́rẹ́ rẹ kan tó lè gbéṣẹ́ fún ọ. Ọ̀rẹ́ rẹ bá ti fún wọn go ahead wọn ó gbéṣẹ́ fún ọ. Àmọ́ bó ṣe ń fẹjọ́ rẹ sọ̀rẹ́ rẹ yẹn kò tẹ́ ẹ lọ́rùn. Ẹbẹ́ ìjọ kọ́lé sẹ́gbẹ̀ẹ́ ara yẹn ni. Ẹbẹ́ ìjọ ń ṣe ni. Àbí ṣe bẹ́ẹ̀ àrí ni múni làkí ni múni. Àbòsí ti wá jẹ́ láàrin ẹ̀yin méjèèjì. Ó mọ̀ pé ọláàánú kan tóun ń lò fún ẹ yẹn.
yóò máa gbé òun ni. Ìwọ tó lọ láàánú kan ó lọ láàánú kan pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ ó mọ̀ pé wọn náà máa rí ní àbẹ̀yẹn ó máa rí èsì àìlọ láàánú kan pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ tí ń lọ láàánú kan pẹ̀lú ṣe tó wá jẹ́ pé ẹ̀mí ọ̀rẹ́ rẹ̀ ló ní kó máa dọdẹ rẹ̀ kiri kí wọ́n máa lépa rẹ̀ kiri àfi tán bá gbẹ̀mí ẹ̀ ó mọ̀ pé bọ́bá yẹn lè gbẹ̀mí ẹ̀ àwọn tó ń gbéṣẹ́ fún yín yẹn wọn ò ní gbéṣẹ́ fún ọ tó náà ti mọ̀ pé èyí dìlíbà ní àsìkò òkè tó jókè lọ. Ṣe bó ti wá gbéṣẹ́ fún àwọn tí ń gbẹ̀mí kán lọ gbẹ̀mí ọ̀rẹ́ rẹ̀ nígbà táwọn yẹn wá débẹ̀ nǹkan ṣebí secondary school mate ẹ̀ ni wọ́n sì ní ọ̀rẹ́ wa yìí ò jẹ́ bẹ́ẹ̀ àmọ́ advice kan táwọn ò fún ọ ní kó o ṣọ́ra fún rẹ̀ o ṣọ́ra fún rẹ̀ kálọ̀ rẹ̀ tí wọ́n ń bá rìn kálọ̀ rẹ̀ tí wọ́n ń bá lo inú kan rẹ̀ tí òun ń lo inú méjì pẹ̀lú ẹ̀ tó o bá ti ń fura o bá tètè yẹ̀bá torí irú nǹkan báyìí máa ń fa ẹ̀mí kúkúrú ni. alábàláàánú akúnimárojú aránibániṣe akọ́nilá. Ṣe bí o wá fẹ́ lọ gbaṣẹ́ yẹn padà wọ́n wá ní àfi káwọn pọ̀ rẹ́ rẹ̀ káwọn tó lè gbéṣẹ́ fún ọ ìgbà tó wá pọ̀ rẹ́ rẹ̀ ńkọ́ o èsì kan sọtọ́rẹ́ rẹ̀ fún ọ wọ́n ní o padà wá ó mọ̀ pé ọláàánú kan ìyá ọláàánú kan ló ti bẹ̀rẹ̀ sí ní jẹ́ òyìn. ara àbàtà rí mi tí o òkè tó jókè lọ òkè tó kẹlẹ láyà ọba tó jọba lọ àtúbọ̀rọ̀ ti bí òkè olówó ń pè ọlọ́rọ̀. ẹ̀yin ọmọ yìí pé ọláàánú kan yín jàjọ ògùn lọ ẹlòmíì ò lo ẹ̀yọ́nú kọ́lẹ̀ mọ́ ń pè é ẹlòmíì lo mádàrí kan àmọ́ tí ṣe ń bá ọ ṣe tinútinú yẹn tí ṣe ń bá ẹ ṣe tọkàn tara nǹkan tí ó ń jẹ́ yẹn ọláàánú kan náà ń pè é máa ń gbè lẹ́yìn olóòótọ́ yẹn. ara àbàtà rí mi tí o. ẹ wò ó lọ́jọ́ mẹ́jọ a máa kọ̀ntínú omi tí a bá dé. ọba tó jọba lọ àtúbọ̀rọ̀ ti bí òkè olówó ń pè. tí ń jẹ́ ìjọmọ ìyá a máa sọ̀rọ̀ lórí ẹ̀ níjọ́ mẹ́jọ. tí ń jẹ́ ọlá ọmúta àjọmu a máa sọ̀rọ̀ lórí ẹ̀ níjọ́ mẹ́jọ. ọ̀pọ̀ agbẹnilágbàtọ̀ awuniláwòtọ̀ akẹ́niláṣẹ́tọ̀ àìjẹniláyẹtọ̀. ọlá ẹ̀jẹ̀ tó dà wá papọ̀ a máa sọ níjọ́ mẹ́jọ. ìmọ́lẹ̀ tó ju mọ́lẹ̀ abala. Alinimasare, amúnilámùtọ́. Ọlá ìfàyàlú àyà àwa méjèèjì a máa sọ níjọ́ mẹ́jọ. Aránibániṣe, akọ́nilákọ̀ọ́gbọ́n. Ọlá àpá àjọjẹ lórí ewé àjọmu lórí ewé tàwọn babaláwo nìyẹn a máa sọ lọ́jọ́ mẹ́jọ. Afẹ́nigbéniró, àríkọjá ojú, agbọ́kọjá etí, amọ́kọjá tó ga, ọba tó ga tí ó pín, apanitúnijì, agbọ́kọjá ogbó. Ibi tí rábátá o. Ọlọ́wọ́ bá ti ń jẹ́ ń sọ̀kalẹ̀ láyọ̀. Òkè tó kẹ́lẹ́ láyà, ọba tó jọba lọ, àtúbọ̀rọ̀ ti bí òkè, olówó ń pè, ọlọ́rọ̀ ń pè, tálíkà ń pè, àpètìlújára bí ẹjẹrẹ, ọgbàmùgbàmù òjòrò ẹgbàmù, òpìrìkìtì àjíkọjá ìkúùdà, ọba àlẹ́ ibà, ọba agbẹnilágbàtọ̀, awuniláwòtọ̀, akẹ́niláṣẹ́tọ̀, àìjẹniláyẹtọ̀, ọba tó sọ yẹ̀yẹ́ ìmìdayẹyẹ, ọba fúnni má sì rẹ̀kùn, ìmọ́lẹ̀ tó ju mọ́lẹ̀ lọ́rọ̀ yọ̀rọ̀gán, àríbìtì rábátá, arábátá rí. Kolawole Ajala yín rèé o mo tún ti dé bá a ti ń dé o. Ẹ̀yin náà mọ̀ pé gbogbo ọjọ́ Sunday aago 4 lè tó. Kolawole Ajala ló kan tèmi èmi lọ́mọ lówó ìdúró èmi lọ́mọ àjírí èmi lọ́mọ àjíwò. Èmi lọ́mọ ajíbọ́lá èmi lọ́mọ ajíbọ́sì ará òwú kì í rọ́rọ́ àwí ìmẹ́nu kúrò ní ti alówó. Wọn yìí gbowó là lọ́wọ́ òwú ẹ̀ ń bá dán owó abẹ́fẹ́lẹ́ a máa gẹ́rù wọn lọ́wọ́ ni o. Èmi a máa ní tèmi di méjì lówù tẹ́ ẹ bá dórílé òwú ẹ bèrè wò ilé baba ńlá baba mi nílé abẹ́sẹ̀ tẹ́ ẹ bá dé òwú tó tòrò lábẹ́ òkúta ilé olúṣòmí nílé baba tó bí lọ́mọ. Ẹ mọ̀ páàní nílé baba ká má ní tìyá. Lọ́yìn kúrò lórí ìyàwó sàbí àlùfàbù àjíṣàánú wa. Èmi lára àbá ọba mọ̀dé ọmọ tagbátá ọmọ kóró ọmọ lẹ̀ kọ́lẹ̀rù lọ́ba ọmọ kíbò májà kọ́mọdé ọ̀bá má pẹ̀yọ. Àwọn baba ńlá ti wá lọ lámọ láyà tán rojọ́ ẹnu wọn tọ́jà rẹ tán nígbà tọmọ ń gbowó níṣe nìyá ẹ̀ ń gbà ṣe kọ́mọ ọ̀bá má jà kọ́mọdé ọ̀bá má pẹ̀yọ ò ká lè jọ máa péjú bọ̀ kúrò wa ní gbogbo ìgbà lọ́ba. Mo
mo kí ọ̀gá mi pàtàkì pàtàkì. Padà sábúrú kò nílé. Mo kí bá mi pàtàkì pàtàkì o. Òtó bèwé tàgbà, àpàdà sáyidà. Mo kí aláṣẹ àjọlùdarí iléeṣẹ́ tá a wà yìí. Láyé fẹ́. Bàbá lolóòtú àgbà fẹ́tò yìí. Bàmí Bọ́ládé Òkìkí Ọlá Emmanuel. Nílé ayé yìí ẹ̀ ní dẹni àná láwùjọ. Ṣé lè wo kárí ayé bẹ́ẹ̀ ni ò lè wò wá. Àwọn ọ̀gá mi lábẹ́ òkúta lọ́hùn-ún mo kí wọn tọ̀wọ̀ tàpọ́nlé o. Lọ́rùn èèyàn bá rí ẹ lọ. IW Chief Alhaji Maruf Adégbóyèga ọmọ ọ̀dọ̀ àgbà tí gbẹ́nu rédíò owó yànmùyànmù. Láyé fẹ́ sọ. Àràbábá àròyìn fún gbogbo orílẹ̀ ègbórè bọ́ba afẹ́rẹ́ ní kábíyèsí ọba Aláké fọ̀gá mi jẹ́. Àwọn yèé pọ̀ tọ́gá mi jẹ́ àlè máa kà á lórí ètò. Mo kí ọ̀gá mi Olúwaṣínà Ayọ̀mí Àmọ́dù àgbà ọ̀rọ̀ tí ń rógbàmù lórí afẹ́fẹ́ o. Nílé ayé yèé ẹ̀yin méjèèjì ẹ̀ ní wá náírà àti. Ló fèwé sọ̀gá igi, Ọlọ́run ló fèwé sọ. Àwọn tá a jọ fẹ́ ṣètò lónìí mo kí wọn dáadáa. Adẹ́ka igi, ọ̀tá mi gbẹgbẹ̀rún pọ̀npẹ́gbẹ̀. Àwọn ikọ̀ nígbà tí mo kí wọn o. Orí ọ̀dà. Tèmítọ́pẹ́ Ọ̀pẹ́ Olúwa ò sí pẹ̀lú wa. Èdè wọn. Adéolú Adéoyè wà lórí ètò lọ́jọ́ tòní. Nasiru Daniel Taiwo ẹ káàbọ̀ sórí ètò. Ọ̀tá Ṣé ò sí níjẹjọ àríra? ogun ọ̀tá mi. Mo mọ̀ pé TV ló fẹ́ ṣe bí ẹni dẹnu kọlẹ̀ ń bẹ̀. Ló fi ń gbẹ. Arọ́wọ́jọbẹ̀ lọ́lọ́wọ́ bọ́tì mi fún tòní. Àpapọ̀. Àjọ jẹtùngbà ìrìn. Ẹ̀yin olólùfẹ́ wa ń lé lórí Facebook lọ́hùn-ún akínyìn àdúpẹ́ lọ́wọ́ yín o. Ìgbà Bàbá Wálé Oróge òun ti wà pẹ̀lú wa lórí Facebook lọ́hùn-ún. ọ̀tá ti. Ẹ ó ti ń kí wa ní gbèjégbèjọ. Ẹ bá sọ fọ́lọ́. Ó ní ẹ kú iṣẹ́ o. Tó bá rò. Happy Sunday. Àjọta ni. Ó ní ọ̀rọ̀ tó rí bọ́ yẹn pé nice one. Ń bẹ lọ́dọ̀ rẹ̀. Ẹ ṣeun púpọ̀ púpọ̀. Sunkún. Ẹ̀yin olólùfẹ́ wa ń lé àtúndé bá ti Monday o. Báwo lójú ọjọ́ lọ́dọ̀ tí yín? Àti àlọ́bàbò. Aláwùrà tó ní náírà ló lówó. Aláwùrà tó ní náírà fún mi lówó fífi o. Bàbá alágbára máa rọ̀rọ̀, alẹ́ni máa sáré, amúnilámùtán, alábàláàánú, akúnimárojú, aránibániṣe, akọ́nilákọ̀ọ́gbọ́n, alóòkóhùntán, afúniláfùntán, agbọ́nilágbọ̀yé. Lọ́jọ́ tẹ̀ní àwọn ọ̀gá wa wà lórí ètò pẹ̀lú wa. Bàbá mi Kamorudeen Ògúngbàyé. Bàbá wà pẹ̀lú wa lórí ètò. Àwọn àti Hájà ọ̀fẹ́ adákọ̀ wọn. Sani ti dé, ó ti dé, Sani ti dé nígbà. Ẹ sì mọ̀ pábọ̀ ọ̀ṣẹ́jú péré ni la ní lọ́jọ́ tòní asánjẹjọ. Àbọ̀ ọ̀ṣẹ́jú yẹn yóò sì ta lẹ́nu. Yóò ta lẹ́nu yẹ́rìyẹ́rì. Àwọn Excel mo kí wọn dáadáa. Àwọn Excel tán darapọ̀ mọ́ wa ní ìjẹjọ àkíwọn. Fàájì fẹ́ bẹ̀rẹ̀ yẹ méjì kì í jẹ́ àṣà. Sani lọ ní àríyá, Sani eléré àríyá. Fàájì fẹ́ bẹ̀rẹ̀ yẹ méjì kì í jẹ́ àṣà. Ẹ̀yin ará Facebook lọ́rùn ẹ máa bá wa share ẹ̀. Ẹ wò ó kalẹ̀ ó kako. Bó ti bá olówó náà ló bá wa tà ní. Bí ẹ bá fẹ́ kọ̀kadà ń sìn yín, ìjẹ́ ẹ̀ bá ti ní new naira kò sẹ́ni tí ó gbé yín. Àní mo ti ẹ̀fẹ́ ra mineral kan gbà tí mò ń bọ̀. A fún arábìnrin yẹn ní new money. Òun wá ní òun fẹ́ fi old money ṣe change fún wa. Àní kó má wọrí pé kó má wọrí àwa yọ old money jáde. Àní kóun náà gbà. Arábìnrin yẹn ó ní òun ò tiẹ̀ ta mineral mọ́ ká máa lọ. Ọ̀rọ̀ ti di iṣẹ́ old money lẹ́ni àbí new money. Ẹ wò ó ti sú àwa gan. Gbogbo nǹkan tẹ́yìn ará alẹ́ ń fìlì ń bẹ̀ yẹn ẹ má rò bóyá àǹjọ̀nú kan àwa náà ń fìlì ẹ o. Bó ṣe ń bá yín ló ń bá àwa náà. Gbogbo ibi tẹ́ ẹ bá lọ báyìí tẹ́ ẹ bá ti ní new money kò sọ̀rọ̀. Báǹkì láàsì rí owó yìí ṣé báǹkì tó tiẹ̀ ti tilẹ̀kùn pa. CBN
CBN ń pàṣẹ president wa ń pàṣẹ. Supreme Court náà ń pàṣẹ. Àwọn ní POS náà ń pàṣẹ. Àwọn governors wa náà ń pàṣẹ. Ẹ wò ìbùkún ní fọ́mọ ọ̀dọ̀ náà tí ó bá fọgbọ́n ṣe. Ẹ̀yin ẹ ṣáà máa gba old money sọ́wọ́. Ọ̀gá kan ọgbẹ́ ọ̀gá kékeré kan ní CBN òun náà ń pàṣẹ. Ẹgbà tí ọ̀gá àgbà ní CBN rí ó ní pé fake news ni. Ẹ wò basketball ní wọ́n àti bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá náà máa ń gbá síra wọn. Àwa náà fẹ́ máa gbá síra wọn. NBC ẹ mọ́ bínú bá a bá jẹgi. Àmọ́ ọ̀rọ̀ ti di hùn. Àfi ká sọ òótọ́ ọ̀rọ̀ ni àfi ká sọ. Àwọn pásítọ̀ wọn náà ọ̀pọ̀lọpọ̀ wọn náà ń sọ lórí ọ̀sà. Àwọn àfáà wa náà wọn ò dákẹ́ òótọ́ ọ̀rọ̀ ni. Àmọ́ àwọn tán ọ̀bá lè sọ ó kù wọn pọ̀ lọ́wọ́. Mo wo fídíò kan jò ní Fẹlá bàbá Fẹlá. Fẹlá gbé kinní ẹ lọ́wọ́ báyìí kinní méjì yẹn ti mọ̀. Ẹnu mi kí ẹ ti gbọ́ lórí ètò. Ó wá ní mo gbé kinní mi dání báyìí mo ń sọ òótọ́ ọ̀rọ̀. Àwọn tẹ́yìn ń tẹ̀lé wọn ò lè sọ òótọ́ ọ̀rọ̀ fẹ́yìn. Ta ló wá yẹ ká tẹ̀lé nínú àwọn méjèèjì? Ẹ wò ọ̀rọ̀ ẹnu wọn ni ẹ gbọ́ ẹ má wò ṣe wọn o. Dúró níbi tá a wà yìí. Nílò ní àríyá. Àwọn olówó mọ bọ́ ti ń rówó ń tiwọn. Àwa tá à ní la máa ń sáré káàkiri tá à ń kọ̀ǹpléènì. Ọlọ́run nísìnyí ń bá ẹni tí ò Adéolú. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ kí ni wọ́n bí ìròyìn rẹ̀ òṣùwọ̀n yìí ọ̀la ọ̀ka yìí. Màálù tí ò lérò ń tíà. Nílò ní àríyá rẹ̀. Daniel Nasiru ló sọ pé Ọlọ́run ní bà lẹ́yìn. Lénìí ọ̀rọ̀ pọ̀ kò sáyè. Ẹ̀yin náà mọ bílù ti rí náà. Bẹ́ẹ̀ bá fẹ́ polówó nǹkan kan àbí méjì. Àbẹ́ ní ọ̀rọ̀ kan tẹ́ ẹ fẹ́ bá a sọ. Àbí ẹ̀yin tó fẹ́ máa ṣègbé lárugẹ ètò yìí. Ẹ fẹ́ kó padà sí bó ṣe wà tẹ́lẹ̀. What do you desire? What do you have under? Sweet banana. Nọ́mbà mi ò tí ì yí padà. Ẹ pè mí sórí nọ́mbà yìí 081 37127935 081 737127935. What do you desire, baby? Ẹ wò á máa palẹ̀ mọ́ ẹrù lórí ètò lọ́jọ́ tòní. Kẹ́ ẹ má ṣaláì má gbóhùn wà ní. Ó ní kí n pe nọ́mbà yẹn lẹ́ẹ̀kan sí 081 37127935. Àwọn títí ọjọ́ mẹ́rin tá tún láǹfààní àti pàdé ara wa lórí ètò yìí. Kolawole Ajala lórúkọ tèmi. Lórúkọ gbogbo àwọn tá a jọ ṣètò lọ́jọ́ tòní. Adéolú Adéoyè ẹ ṣeun. Nasiru Taiwo ẹ ṣeun. Báwo mi ẹ ṣeun àdúgbò o. Kolawole Ajala lórúkọ tèmi. Èmi lọmọ olówó ìdúró èmi lọmọ ìdírí èmi lọmọ ìdíwò. Ará òwú kì í rárá àwí ìmẹ́nu kúrò ní ti àlówù títí ọjọ́ mẹ́jọ ó dìgbà o.